tó bá jẹ́ pé Ọlọ́run ó dàbí ẹ̀dá ni tó lè ní òun ó sì ṣèdájọ́ gbogbo àwọn tí ń lo páàtì èèyàn tí wọ́n fi bóyá wọ́n fi sọsẹ́ fún tí ìwẹ̀ ni àbí wọ́n fi ṣẹ́bu fún tí ìfọ́ nǹkan mu òun ó sì ta sí gbogbo wọn síta jọ ẹ̀rí ẹlòmíì tẹ̀ ń kó bẹ́rẹ́ fún wàláhì èèyàn ọ̀hún dànù ni bẹ́ẹ̀ ni mo sọ tó bá ní kí gbogbo ẹni tó ti lo ìka èèyàn kíka ó yọjá dìde lójú wọn ẹni ọba ti lo orí èèyàn rí kórìí ẹ̀ ó di méjì ẹni ọba lo apá èèyàn rí kápá àwọn ọyọ jáde kẹwàá tún mọ kọ́nà ó tún wá mọ fi tẹ́ńtólò gángan hàn kọ́ mọ fi tẹ́ńtólò gángan hàn ẹ̀rù ọ̀bẹ lòmíì tó rò pé bàbá àwọn wà nù sàárè tó rò pé ìyá àwọn wà nù sàárè nígbà ọba rí pé tó súnmọ́ pẹ́kípẹ́kí òun ló ti lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn nígbà ọba rí pé ẹni tó ń lọ bá ló lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn báwọn afá sọ fún wa náà sọ fún wa náà èdè tí òjíṣẹ́ náà wọ́n ṣàṣàlà ń sọ èdè ibi tí wọ́n ti bí i ni torí pé ó sì tẹ̀lé àṣẹ àti ìlànà Ọlọ́run ni ǹjẹ́ ẹ̀yin wá tẹ̀lé àṣẹ àti ìlànà yẹn ẹ̀yin kọ́ lẹ kọ Kùránì náà ẹ̀yin kọ́ lẹ kọ àdìsí náà kí lọ látàgbé fún yín ṣebí kẹ́ ẹ tú fún wa ni ká dẹ̀ bá yín lójú ọ̀nà tó tọ́ ẹ̀yin àtàwọn ọmọ yahoo ẹ̀mọ̀jọ́ ń du girlfriend ni ẹ̀mọ̀jọ́ ń dulẹ̀ tí wọ́n rà ni ẹlòmíì inú yóò mọ̀ sí kankan má ṣojú sí ọmọ yahoo lọ àmàláàfà àti ẹ̀pọ̀ mọ̀ specialize lórí yahoo mọ̀ ni àmọ̀mọ́ tí ń jẹ́ yahoo plus àmọ̀mọ́ original yahoo àmọ̀mọ́ wákàtí ẹ̀mọ́ dápẹ́ ni ọba wa gbọ́sẹ̀ lọ́wọ́ yín tí ọ̀kadà wá dọ̀ yín mọ́ nígbà tí sẹ́ bá dáhùn àmọ̀mọ́ wákàtí ẹ̀ ń dá fún wọn irú ọ̀sẹ̀ wo ni irú iṣẹ́ wo ni iṣẹ́ gbígbóná iṣẹ́ kíkọ̀bẹ́ gbóná bọnú náà ìyọ́ pẹ̀lú gbígbóná porúkọ olóko sí àgùntàn àbẹ́wúrẹ́ àbí nǹkan fìdú lọ́rùn ṣéṣe wípé àkàndákẹ́ kò tẹ́ wa lọ́rùn àwa ìsáàfà ṣùgbọ́n mùsùlùmí ni wá ìsì máa bà wá nú jẹ́ kí ẹnu àbùkù ọmọ kan ẹ̀sìn wa kó sì máa kan àwọn àgbàlagbà kéèyàn má já àfáà gan kó jágbàlagbà ẹni àpọ́nlé ní ẹ̀ṣẹ̀ ni àrífín ẹ̀ṣẹ̀ ni àtẹ̀mẹ́rẹ̀ ẹ̀lẹ̀ fọwọ́lẹ́rẹ́ gbọ̀ngàn dẹ̀ bàjẹ́ tán kò sì wá sẹ́nìkan tí ò lè yọ sùúrùtì ètè tí ò lè bu yín bu wá anyhow bó ṣe wù ní ìsìn wáì gbogbo yín wá ń jáde kí lẹ̀ ń jáde fún sóòlù lẹ́yẹ jáde. oníkọ́lẹ̀ ẹ̀kẹ́ jáde náà oníkọ́lẹ̀ ẹ̀kẹ́ jáde ó ti ẹ̀kẹ́ jáde before now gbogbo jáde yín tẹ̀ ń jáde kí ni so Abdulrahman ní tí ọ̀rọ̀ máa kéwò tí ọmọ kéwò ẹnìkan kọ́ sáà kẹ́kọ́ ní ẹjọ́ ń lò dé bàndírí sáà kọ́kọ́ ní ẹjọ́ ń lò dé gbogbo ẹ̀ àwa lè bára wa sọ̀rọ̀ ń kọ̀rọ̀ mọ́ a lè ṣàtúnṣe ara wa ń kọ̀rọ̀ mọ́ gbogbo òdi ara wa láwa máa fẹ́ ta lójoojúmọ́ àmọ́ bá ṣe bọ́mọ ìyá wa wí mọ́ àmọ́ bá ṣe bàgbàlagbà wí mọ́ àmọ́ bá ṣe bọ́mọdé wí mọ́ àmọ́ bá ṣe bẹ́lẹ́kọ̀ọ́ wí mọ́ àfẹ́kọ́ bára wa wí mọ́ àfáàmì náà wọ́n bọ́ sórí social media yóò rí òdodo ọ̀rọ̀ yóò sàmì tí ọ̀pọ̀ ń sọ̀rọ̀ yẹn lọ́nà tí yóò fi táwọn èèyàn tí ó wò wọ́n fi pọ̀ tí ò ní fi ní fẹ́ sẹ́yìn yóò sá máa pẹ́ sọ àní mọ ibi tá a kà wọ́n sí mọ́ àní mọ ibi tá a pè wọ́n mọ́ kí wọ́n lè máa pẹ̀lú mi léyìn rẹ ní ọkàn máa sọ oríṣiríṣi àwọn sì fọ́ ọ̀lẹ́ra máa wò yín àwọn ìkúkú sáfà àwọn akẹ́ sẹ́sìn tiwa ni àwọn ìsáfà ṣùgbọ́n jẹ́ bí yín sà ẹ̀yin àfáà wa kí ló kùnà kí la fi mọ bàbá wa bàbá Kamal kí la fi mọ bàbá wa bàbá Lágége kí la fi mọ bàbá wa Lágbàjì kí la fi mọ bàbá wa Lámúnigun àti àwọn bẹ́ẹ̀ kí la fi mọ bàbá Lánàṣẹ̀ kí la fi mọ Iná Kojú Tàná kí la fi mọ iná gbogbo àwọn àfáà ńláńlá kí la fi mọ bàbá wa Haruna
kí la fi mọ̀ wọ́n ṣe bí ká sọ ọ̀rọ̀ ká bẹ lọ́hùn kó sì gbàdúrà ni bóyá ẹ̀wà mọ̀ ẹ jẹ́ rán yín létí kì í sọ ọtọmátìkì ká máa wádọ̀ yín pé ẹ bá wa bẹ lọ́hùn rárá nǹkan kan ló sì sọ wá di ká máa wádọ̀ yín pé ẹ bá wa bẹ lọ́hùn ẹ jẹ́ ń tu ṣe rí bí ẹni tó lọ lé skul bó ṣe lọ kọ́ ẹ̀kọ́ èdè òyìnbó tẹ́ni tó lọ skul lọ kọ́ ẹ̀kọ́ èdè yorùbá tẹ́ni tó lọ french skul tó ti lọ kọ́ èdè french bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kọ́ èdè lárúbáwá lárúbáwá is a language attached to because òun ní iyì ju ọ̀pọ̀lọpọ̀ lọ nítorí pé èdè yẹn ni wọ́n fi kọ́ àlùkùránì èdè yẹn lẹ́ẹ̀sì fi kà á ilẹ̀ fi tú fún wa èdè yẹn torí pé ẹ̀yin lè kà dáadáa ẹ lè tú fún wa àwa nígbàgbọ́ wípé gbogbo ibi tí wọ́n ti ṣàdúrà ń bẹ̀ ẹ mú èdè yẹn ẹ fi bẹ lọ́hùn number one a nígbàgbọ́ pé ẹ̀yin tó ẹ kà tó yé yín yẹn ẹ tó ti súnmọ́ ọlọ́run ju àwa lọ nítorí pé àwọn ìgbàgbọ́ wa nìyẹn ó lè má ra ètò nítorí pé a mọ̀ pé ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ ń tú fún wa ẹ̀yin lẹ́ introduce ẹ̀ fún wa wípé fún yín láti mọ̀ dé level yẹn àwa gbé yín sípò onímọ̀ pé ń tẹ́ ẹ mọ̀ yẹn o yóò lápa lára yín yóò jẹ́ kí ẹ jìnnà sí gbogbo tẹ́ ẹ ní á jìnnà sí yóò jẹ́ kí ẹ súnmọ́ gbogbo tẹ́ ẹ ní á súnmọ́ gbogbo nǹkan ayòyò yín ayé tí máa sọ̀yàn di èrò ẹ̀yìn níwájú ká ṣètò ọlọ́run ẹ̀yin lẹ sọ fún wa pé kò yẹ ká dì mọ́ púpọ̀ ẹ gẹ́tẹ̀ àwa wá nígbàgbọ́ nínú yín àwa rò pé ẹ̀yin ò dì mọ́ a rò pé ẹ̀yin ò le àti wá wò pé bẹ́ẹ̀ sì mọ̀ yẹn o pé ẹ̀yin lẹ máa sọ pé kò yẹ ká fẹ́yàwó oníyàwó pé ẹ̀yin ò ní fẹ́yàwó oníyàwó ọlọ́run ò faramọ́ ká máa parọ́ bẹ́ẹ̀ ti sọ pé ọlọ́run ní kí á jìnà sí ṣìnà lárúbáwá ń sá lọ lọ́wọ́ tí mo wà pé ẹ̀yin lẹ kọ́ wa bẹ́ẹ̀ pé ẹ̀yin yóò jìnà sí ṣìnà ọlọ́run ọ̀fẹ́ olè nígbà tẹ́ ń tún fún wa la gbọ́ pé olè ò dáa pé àwọn náà jìnà sí olè jíjà pé ká má mú orogún pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yin gan ẹ̀ ní mú orogún pẹ̀lú ọlọ́run ká sì mọ́ sáré ayé ká gbàgbé ọ̀run rọ́bà náà àti iná fídú nìyá pé bá a ṣe ń tọrọ ayé o ká máa tọrọ ọ̀run náà ká má fi ayé wa bọ̀run wa jẹ́ a nígbàgbọ́ pé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹ sì ṣe pẹ̀lú wa gbogbo àwọn kinní ìsà ǹjẹ́ ẹni á mọ̀ mutí àwa ti lọ bí màlúù náà bí kan rí tá àfáà tó pè wá nígbà tí wọ́n jáde ta tó sọ̀rọ̀ èmi ò gbóòórùn kankan béèyàn mú gbogbo ilé ayé ìtàn bàbá ń sọ̀rọ̀ ń gbóòórùn ọlọ́run ò fún mi lóòórùn gbígbọ́ àwọn ọmọ tá a jọ lọ wọ́n sáré di ọ̀fọ̀ di mú kí ló ṣẹlẹ̀ wọn ni àfáà tó wá kí wa ó ti yóò fa ó yó kìí ṣe ọdún ìmọ̀ sọ kìí ṣe ọdún tó súnmọ́ èyí ò mò ń sọ̀rọ̀ bíi 20 years ago ó ti yó ọ̀gá eléyìí ti yó tọ̀ onígbò oníkápáàkì sí oníkápáàkì sálẹ̀ bẹ́ẹ̀ o ìsàlẹ̀ tí wọ́n nàka sí fún wa náà lágbàdo dìkejì tá a fi lọ lé wa àwọn ò mọ̀ pé irú àwọn èèyàn báyìí ni iṣẹ́ yẹn ò mọ̀ páwọn àfáà tán mutí wọ́n sì sọpọ́ tí ọ̀dà wọ́n ń fọtí ló ṣẹ́ bí èèyàn bá kírun lẹ́yìn ẹlòmíì báyìí tá a bá fẹ́ kírun wọ́n léèyàn ó dà níyàn pé òun fẹ́ kírun láwòkọ́ṣe ìmáàmù ni ìta àtúlẹ́yìn rẹ̀ ti yó náà àfáàní sọ fún wa pé ká lélé ayé àfáàní sọ fún wa pé ká sáré ibò lẹni a sáré lọ tí ẹ fẹ́ sáré wọ sáré ni àfáàní sọ fún wa ká sáré ẹsẹ náà sọ fún wa ká sáré mo là ń sáré lọ ẹ ti sọ fún wa ká fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́run ẹni tó ní a sáré gan ti sáré àbẹ tó lè yàn sáré gan ò ti sáré ń gun ò ti fò bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ wá sí àfáà tó níyàwó méjì àtàfáà tó níyàwó kan níbi tó ti ń túmọ̀ sí náà ṣùgbọ́n àtàwárùbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kù tí kálukú ọmọ tún fún wa opinion yìí ti ń wọnú tẹ̀ǹtú ẹ ti rí náírà yé èyí lẹ súnmọ́ àwọn olóṣèlú yìí àmọ́ tẹ̀ bá wọn sọ ayé bàjẹ́ tán tí wọ́n bá ti kanlẹ̀ àgbọ̀n kankan mọ́ èyí lẹ ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn tí ń bàlú jẹ́ advice wo lẹ ń fún wọn
ẹ wá ń bọ́ sórí afẹ́fẹ́ báyìí ẹ wá ń sọ̀rọ̀ èmi ò lẹ́ẹ̀sì sọ̀rọ̀ o gbogbo yín kọ́ ni mò ń bá wí o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ da tẹ́ ẹ̀ ń bá àfáà jẹ́ ẹ̀yẹ conscience yín wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa wò pé ipa wo lẹ kó níbi táwùjọ dé dúró yìí ṣé ẹ kópa rere ni àbẹ́ ẹ kópa burúkú ṣé ẹ wà nínú àwọn tó mú wa dépò yìí ni àbẹ́ ẹ wà nínú àwọn tó sáré kí ìṣẹ̀lẹ̀ láabi tí ń ṣẹlẹ̀ kó má máa ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ bìíra yín ná ẹ bá ti wá bìíra yín tán ẹ wá wò pé bó o ní aburú yóò ṣe ní máa ṣẹlẹ̀ tí ò ní máa tẹ̀síwájú. Number 1 ó ní pé iṣẹ́ kí ni iṣẹ́ yín sà wọ́n ń kéwú ní Saudi wọ́n ń kéwú káàkiri àgbáyé iṣẹ́ kí ni iṣẹ́ yín gan-an iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà mo rò pé iṣẹ́ tíṣà gangan ni àfáà tí ò nílé kéwú tí ò lọ́mọ tí ń kọ́ ń kéwú tí ó bá jẹ́ pé iṣẹ́ tíṣà níṣẹ́ yín èló ni wọ́n ń san fún àwọn ọmọ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ń kọ́ ń kéwú wọn ò ní sanwó ọjọ́ wòlímọ̀ lẹ́ẹ̀dúró dè ó ti jọ wòlímọ̀ nítorí ọjọ́ wòlímọ̀ ilé máa jẹ́ káàfáà òkun kọ́ jẹ́ onísùúrù yóò máa kọ́ ọmọ lọ nímúra di pé ọlọ́run ó san òun lẹ́san yóò wá máa ṣe sùúrù díjọ́ tọmọ bá máa kéwú ọjọ́ wòlímọ̀ ni wọ́n wà ní wọn mú owó gbá owó àwòtá àṣọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́jọ́ pàáfàá ní ṣe wòlímọ̀ fún iṣẹ́ àkọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé a gbà pé iṣẹ́ àkọ́kọ́ nù gbogbo àwọn àfáà ńláńláńláńláńlá tẹ́ ẹ máa dáko tẹ́ ẹ máa ti orúkọ wọn síwájú tó yẹ pé bẹ́ẹ̀ so mọ́ wọn bí ẹ̀ so mọ́ wọn bí èwo ni ọkọ máa ń kéwú nínú wọn èwo ni ọkọ máa ń kéwú èwo ló jẹ́ pé iṣẹ́ ká máa ṣiṣẹ́ fáwọn ẹni bí iṣẹ́ ká máa ṣiṣẹ́ fún mo fẹ́ dájọ́ lẹ́wọ̀ dárí nǹkan mọ́lẹ̀ kérò pọ̀ èwo ló jẹ́ pé iṣẹ́ tí ẹ fi lè ròyìn ẹ̀ nìyẹn tí ọkọ máa ń kéwú nínú gbogbo wọn ìyẹn ló sọ fún wa pé iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà gangan òun ni kó jẹ́ ẹni tí ọkọ ọmọ ní kéwú àmọ́ àwọn àfáà ńláńlá kódà tí wọ́n jẹ́ ìmáàmù tí wọ́n tún ṣe wáàsí kiri gbogbo àgbáyé lónìí nílẹ̀ Yorùbá yìí náà ni kódà tí ó jìnnà sí ibi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó yẹ pé wọ́n tún kọ́ ọmọ kéwú ti sìn àmọ́ àwọn àfáà tó yẹ pé the same state ni pẹ̀lú ibi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n sì lè ṣe wáàsí throughout 30 days láì tó sì jẹ́ pé wọ́n sì tún kọ́ ọmọ kéwú ti sìn. Number 1 wà ní pé àwa tá à ń kọ́ ọmọ kéwú kí là ń kọ́ wọn o àwa tá à kọ́ ọmọ kéwú kí là ń ṣe bẹ́ẹ̀ ni àfáà tó jó tán tí yan náfìlà lóru àsìkò gba náfìlà lóru sẹ́rẹ́ lòmíì kí ló dé tó ń dáhùn bá àwọn pé ọ̀la àfa ṣé òfin Nàìjíríà sọ́tako babaláwo ni òfin Nàìjíríà sọ́tako oníṣègùn ni jẹ́ babaláwo náà jẹ́ oníṣègùn jẹ́ tó o bá fẹ́ jẹ́ àbí ta ló sọ fún ọ pé gbogbo oníṣègùn páàtì èèyàn náà ń lò ta ló sọ fún ọ pé gbogbo babaláwo páàtì èèyàn ni wọ́n ń lò tí ẹ̀gbẹ́ wa burú gan-an ó burú gan-an ju oníṣègùn lọ ó burú ju ti babaláwo lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí ń jáde yìí wọ́n ń jáde lójú ayé ni o wọ́n mọ̀rìn àjò tí wọ́n rìn lẹ́yìn o lórí àwọn ọmọ tá a sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde lójú ayé tí ń jáde tẹ̀lé tí ń sọ̀rọ̀ pé tí ń sọ̀rọ̀ oríṣiríṣi ní ìdákọ̀ ẹnìkankan o kódà bí mo ṣe ń sọ yìí ní ìmẹ́ ẹnìkankan nínú wọn gbogbo àwọn tó jáde pátápátá kò sí èyí tí mo bá ṣe láàbì kankan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n mo sọ fún wọn ká yẹ conscience wọn wò nínú àwọn tó sì ń jáde yìí àwọn tí ó jẹ́ pé àwọn náà ń ṣe irú tá à ń sọ ìwà bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ yìí ti wá bójú kẹ̀kẹ́ yìí tí wọ́n bá jáde ayé òní kí ló dé tí wọ́n jáde ni wọ́n fi jáde. Islam yìí ṣẹ̀sìn àbùkù Islam yìí ṣẹ̀sìn yẹ̀yẹ́ Islam yìí ṣẹ̀sìn tí wọ́n fi wọ́lẹ̀ ẹ̀sìn Ọlọ́run ni kò ṣẹ̀sìn tí èèyàn tiẹ̀ lè fi wọ́lẹ̀ Ọlọ́run nìkan ló lágbára lórí ẹ̀sìn nígbà yẹn bá dọ́dọ̀ rẹ̀ oní ọ̀yọ́ ilé ìsọ̀nù ìní ọ̀yọ́ ilé ìsíbì oní àjọkẹ́ ayé lòun àṣàkẹ́ ọ̀run. Sáà tí ń kírun torí káre lówó ní báyìí sáà tí ń sàfà torí káre kọ́máṣán kí ló ṣẹlẹ̀ kí ló dé. ènìyàn ni wá
ká tó di mùsùlùmí ènìyàn ni wá ká tó di kìrìsìtẹ́nì ènìyàn ni wá ká tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́pẹ́ lọ́dọ̀ yín àbí ẹlẹ́sìn àbáláyé anything tẹ́ bá pè ẹ má má ìdí bí mo ṣe pé ènìyàn ni wá ká tó jẹ́ gbogbo nǹkan tá a jẹ́. Gbogbo ẹ̀yin tí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pátá èmi fura pé ẹ̀tàn pọ̀ ju òdodo lọ. Mo fura pé ọ̀tọ̀ ní nǹkan tá à ń sọ ó fẹ́ yàtọ̀ sí tó ṣẹlẹ̀ díẹ̀. Àwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n ń bú àwọn àfáà alákọ̀ọ́kọ́ ni pé ẹjẹ́ akọ́ gbà pé ẹnu wọn gbà ó lákòókò yìí o nítorí pé ẹni tí ó dáràn tá à ń sọ yìí àáfàá láàpẹ òun náà irú àkókò yìí sì ní ẹnu wọn gbà láti sọ gbogbo tí wọ́n bá sọ so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àáfàá lákòókò yìí àti èmi ni o àtàwọn yòókù tó bá ń sọ̀rọ̀ ni o mi ìfẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mú ọ̀tá lákòókò yìí rárá nítorí pé ibi tọ́rọ̀ yìí wà lónìí ẹ̀yin lẹ gbé e débẹ̀ látàná àròtẹ dá ìlàjọ rẹ o ìyẹn fún ẹ̀yin àfáà tí wọ́n máa bú àtàfáà tó súnmọ́ lọ́hùn àti èyí tí ń ṣe irú tọkùnrin ṣe àtàfáà lóòótọ́ àti àfáà Facebook àtẹ̀ntí ò tẹ́pẹ́ ògùn nìkan ló mọ̀ àti dárídárí àti torítorí àti ra orí gbogbo tí ń jà àfáà pátápátá ẹ dákun o lọ́wọ́ tá a wà yìí this is our trial period adé láti fèsì bó o láṣẹ wá fèsì ní tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀yìn ni pé èyí àfáàmọ́ ti ń jáde pọ̀ lórí ọ̀rọ̀ yìí a máa appreciate bẹ́ẹ̀ ṣe ń jáde ogun tẹ́ mọ̀ ń sọ a máa nífẹ̀ẹ́ sí gan ṣùgbọ́n ìbéèrè mo fẹ́ bi yín o ṣé ẹ rò pé bá a ṣe ń jáde yẹn só lè change ojú tí wọ́n fi ń wò wá ṣá ẹ lọ pa dandan ni o ẹ gbọ́dọ̀ pa ni o ọmọ burúkú ni o kì í ṣàfáà o kì í ṣe kinní kan o èmi kàn fẹ́ béèrè ni o so change ojú tó fi ń wo àfá generally because mo rò pé gbogbo wa ti shift the venue of our lecture from where it ought to be to the social media now àti àtẹ sórí ẹ̀ báyìí òun ló kù tá à ń ṣe ìmọ̀ ẹ̀ tó máa ń wá bẹ̀ tẹ́lẹ̀ àtẹ tí òun wá bẹ̀ tẹ́lẹ̀ ìtí mi wá fẹ́ bí ni pé ṣáájú ọ̀rọ̀ Abdulrahman yìí sà kó tó di wípé Abdulrahman dáràn gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde yìí my apology no apology to this gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde pátápátá mi ìyọ ẹnìkan lẹ̀ àti ìwọ tó o tún fẹ́ jáde ẹ bá mi yẹ conscience yín wò what has been your contribution to the society nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media nínú tẹ́ ń kọ́ àwọn ọmọ kéwú yìí nínú ìtẹ́ ń sọ gbangba àti tẹ́ ń sọ kọ̀rọ̀ what has been your contribution how did you contribute to this society contribution yín positively ni àbí negatively ipa tẹ́ ń kó láwùjọ ẹ jẹ́ ẹni tó sọ bẹ́ẹ̀ yẹn kí n sọ ní Yorùbá ipa tẹ́ ń kó láwùjọ nínú àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú ipa kírù nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má fìdí múlẹ̀ ní àbípa kírù nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ lẹ́ ń kó association ìyá alálàáfáà lóríṣiríṣi torí ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ alálàáfáà ti wà ẹgbẹ́ àjọkéwú nílé kéwú kan náà ó ti wà ẹgbẹ́ àjọǹgbàdúgbò alálàáfáà ó ti wà kí ni àwọn ìtẹ́ máa ń preach nínú ẹgbẹ́ yín yẹn
èmi ti rí àsàlátù kan tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ bẹ̀ ńgbà kan tí ọba wọ tó fáìn tàbí ó ní fóònù tó lé lọ́wọ́ kò ní lọ, àwọn èèyàn ń gbà mí fóònù torí pé fẹ́ lọ àsàlátù. mo mọ àsàlátù yẹn mi ní sọrúkọ ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ inú yín náà sì mọ̀ tó yẹ pé show off là ń lọ sí ń bẹ̀, show off sí. èmi ti rí mo rá àsàlátù yẹn mo dẹ̀ mọ́ mo mọ̀ báyìí, ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde yìí mo fẹ́ kẹ́ ẹ yẹ conscience yín wò before now, ẹ̀rí ọkàn yín kọ̀rọ̀kọ̀rọ̀ jìgúnjìgún inú yín, ipa wo lẹ kó láwùjọ ṣáájú àkókò yìí, bóyá nínú Islam ni o, bóyá nínú Kristẹni ni o, bóyá nínú ẹni tí ò ṣe kankan ni o, bóyá ìjọmọnìyàn lásán náà, ipa wo lẹ kó. ṣé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí mọ̀ ṣẹlẹ̀ ni àbí ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ń sọ ṣáájú àkókò tó ṣẹlẹ̀ yìí? torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ti ń jáde lónìí ọmọ pé ọ̀ràn Abdulrahman tó dá yìí òun náà pè ń bẹ̀ níwájú Ọlọ́run. yes, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ọmọ pé wọ́n pè ń bẹ̀ o, ní tí ó sì jẹ́ kẹ́ ẹ mọ̀ pé pè ń bẹ̀ ni pé ẹ máa tóbi jù láti bá sòdodo ọ̀rọ̀. ẹlòmíì ó kàrámà ara ẹ̀ ju bí Ànábì sallallahu alaihi wasallam gan ṣe pera ẹ̀ lọ. òun gan tó ń gan bá dé kọ̀rọ̀ tó bá láǹfààní tó lẹ́rìí ọkàn yẹ inú rẹ̀ wò yọ mọ̀ pé òun ti kúrò lójú ọ̀nà gangan, ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam, yọ mọ̀ pé òun ti tàsé agẹrẹ látàrí sísàyàn lásàfẹ́ kú, kíkí yàn lákìfẹ́ pa, mímọ̀ èèyàn pé èèyàn ní tí ò jẹ́ ó ti jẹ́ kíkọ jáàyè oríṣiríṣi kó wọlé sí wa lára. gbogbo àti wá di authority àti di authority, a bọ́ sórí social media, a máa sọ̀rọ̀, a gbé fatuwa kalẹ̀, a kàn make sure pé lónìí o I want to confuse people. ṣé wọ́n rán yín sẹ́ kẹ́ ẹ̀ confuse wa àbí kẹ́ ẹ̀ convince wa? lónìí I want to say something tó fi jẹ́ pé wọ́n wò mí wọ́n àmọ́ wò pé kí ló ṣẹlẹ̀. ṣé àfáà nìyẹn? ẹ yẹ̀ mí yín wò. èèyàn kan fẹ́ ṣe wáàsí àmọ́ ibi tí ń bọ̀rọ̀ lọ nǹkan tán o, ṣùgbọ́n tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé Islam faramọ́ oògùn owó ṣíṣe. ó wá fẹ́ mọ̀ ọ́ padà tú o ní èmi ewu nǹkan bẹ́ẹ̀ yẹn lọ jìnnà, but ní tó fi bẹ̀rẹ̀ yẹn gan sọ́bà làákàyè mu, sọ́bà làákàyè àfáà mu. Forget about every other thing tó bá sọ pẹ̀lú ẹ̀, ó ti ń sọ Islam faramọ́ oògùn owó ṣíṣe. ṣé n tó fẹ́ tú yẹn sóògùn owó ni? torí níbi tí ń bá lọ wọ́n dàpọ̀ àwọn àfáà ńláńláńláńlá, ó wá fẹ́ sọ pé bóyá mímọ̀ tọ́jú ọmọ ọlọ́mọ lògùn owó, mímọ̀ ṣe pé òyìn lẹ́kọ̀ọ́ lògùn owó, mímọ̀ ṣe dáadáa lògùn owó. is that ògùn owó? tí wọ́n bá ní làákàyè tó fi gbé kalẹ̀ dáadáa, so ó ti ṣe ìgbéléwọ̀n làákàyè ẹni tí ó gbọ́ wípé yóò gbọ́ yé, àbí pé ìdánilójú wo ló ní pé ẹni tí tó wá gbọ́ ẹ tẹ́lẹ̀ tó yẹ kó ti ronú kó ń fẹ́ ṣiṣẹ́ láàbí tẹ́lẹ̀, ṣùgbọ́n tó wá láǹfààní àti wábi lẹ́kṣọ̀ rẹ tó wá gbọ́ ẹ, ó sì gbọ́ ẹ nírèfé, Ọlọ́run ọ̀kadàrà kó gbọ́ ẹ délẹ̀. jọ́ torí Ọlọ́run, ipa kí ni o ti fi yẹn kó láwùjọ? iṣẹ́ kí ló rán wá sí rẹ ní déédéé àkókò yẹn? ẹ̀yin alálàáfà, èmi tí máa tẹnu mọ́ tipẹ́ pé ibi tá a dé lórílẹ̀‐èdè yìí, inú àwọn tí wọ́n bí kódà kan tó bí olóṣèlú mi ilẹ̀ yìí aṣáájú ẹ̀sìn wa tá à ń pẹ́ aṣáájú ẹ̀sìn tá a kó àlámọ̀rí wa lé yín lọ́wọ́, tá a nígbàgbọ́ nínú yín bíi pé kò sí nǹkan kan mọ́ jù yín lọ. ó sì bàjẹ́ débi pé ẹlòmíì kò ka ìrun kíkí kún mọ́, kò ka àwẹ̀ gbígbà kún mọ́, kò ka sàká yíyọ kún mọ́, kódà kó lówó tí ó fi lọ sí hajj yóò kọ́kọ́ rán àáfàá rẹ̀ lọ toró nígbàgbọ́ pé àáfàá Ọlọ́run kékeré pẹ̀lú ipò tí wọ́n wá fi yín sí yẹn sà. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni ipa tẹ̀ ń kó láwùjọ? ẹ̀ ń fọ àwùjọ mọ́ ni, ẹ̀ ń ṣàtúnṣe àwùjọ ni, abẹ́ ń ba àwùjọ jẹ́? ṣé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ba àwùjọ jẹ́ ni àbótún àwùjọ ṣe? ọ̀rọ̀ mélòó lẹ́yìn bá wa sọ gan nípa abitá-dé sí kọ̀ǹpíà pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ nípa abitá wáyé, nípa tí ó tán
tẹ̀ntì ìsáfà gan tó mọ̀ pé yóò tán ibo kí ni ẹ kọ́kọ́ bí ẹ̀mí yín náà ṣe bẹ́ẹ̀ jáde báyìí ẹ̀ ń bú Abdulrahman ṣé ẹ mọ̀ pé yìí rẹ train Abdulrahman ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà inú fi ọ̀rọ̀ ẹnu ìṣe yẹn ń ga ṣé á rí mi èmi mo wà ń bẹ̀ àwa náà ti dóde lónìí o àwa náà ti kọ́lé báyìí o àwa náà ti lówó báyìí o àti kọ́ àṣẹ báyìí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yín ló jẹ́ pé nípa ìwà tẹ́ ẹ wù yẹn ẹ ti kọ́ millions of Abdulrahman ẹni sì ń pa mí ó dẹ̀ jọ mí lójú mo dẹ̀ ń wò pé àwọn èèyàn dẹ̀ mú wọ́n dẹ̀ ń kárárìrì pé Abdulrahman ó pààyàn kan ṣé ẹ máa dúró ọmọ èèyàn tí àwọn èèyàn wọ̀nyí ń pa lójúmọ́ ṣé ẹ máa dúró àwọn èèyàn tí àwọn aláàbọ̀ ẹ̀kọ́ yìí àwọn tí wọ́n ń sáré ayé yìí ṣé ẹ máa dúró àwọn èèyàn tí wọ́n ń pa lójúmọ́ àfi kẹ́ ẹ bọ́ sí orí afẹ́fẹ́ kẹ́ ẹ máa yàkàyàkà ara yín kẹ́ ẹ máa bú bàbá ara yín kẹ́ ẹ máa bú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ṣe tí wọ́n ti lọ kẹ́ ẹ máa fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wọn nínú kòtò. Kí sì ọ̀rọ̀ wo lẹ wá fi ránṣẹ́ gan kí sì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ wo lẹ sọ náà ẹ̀ ń tú èdè elédè èdè tọ́lọ́run bá àlékè ọlá tó gbọ́lá fún èdè lárúbáwá tọ́lọ́run gbé ọlá fún ṣèbédì ọ̀nà ẹ̀ lẹ́ ń tú fún wa àbí ṣé ọlá tọ́lọ́run wá gbé fèdè yẹn ṣé ilẹ̀ yìí gbé fún èdè yẹn ọlọ́run sì gbọ́lá fún èdè yẹn nítorí pé bẹ́ẹ̀ ṣe ń jáde ẹ máa yẹ̀rí ọkàn yín wò. Tí n bá ní sọ ìrírí mi nípa arú nǹkan báyìí òun ló jẹ́ rẹ́rìn-ín gbà mú dé ẹ̀hàn pé mo ní àáfàá ni mo kọ́kọ́ mú ó sì kù tí mo fẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ fi tàwọn àáfàá lè bá wọn ẹ má bínú o gbogbo yín kọ́ ni ó dùn mọ́ o inú òbí ẹlòmíì yóò rò pé òní mo bá wí ìwọ kọ́ o níta ní kémi ọ̀sán mo sọ ilé yẹn kankan lẹ́mìí o ilé yẹn kankan lẹ́mìí ṣùgbọ́n mo mọ̀ pé ní tí mo sọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ tó bá wí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Ọlọ́run ó dàbí ẹ̀dá ni tó lè ní òun sì ṣèdájọ́ gbogbo àwọn tí ń lo páàtì èèyàn tí wọ́n fi bóyá wọ́n fi sọsẹ́ fún tí ìwẹ̀ ni àbí wọ́n fi ṣẹ́bi fún tí ìfọ́ nǹkan mu òun ó sì ta sí gbogbo wọn síta jọ ẹ̀rí ẹlòmíì tẹ̀ ń kó bẹ́rẹ́ fún wàláhì èèyàn ọ̀họ̀ dànù ni bẹ́ẹ̀ ni mo sọ tó bá ní kí gbogbo ẹni tó ti lo ìka èèyàn kíka ó yọjá dìde lójú wọn ẹni ọba ti lo orí èèyàn rí kórí ẹ̀ ó di méjì ẹni ọba lápá èèyàn rí kápá àwọn ọyọ jáde kẹwàá tún máa kọ́nà ó tún wá máa fi tẹ́ńtólò gángan hàn kọ́ máa fi tẹ́ńtólò gángan hàn ẹ̀rù ọ̀bẹ lòmíì tó rò pé bàbá àwọn wà nù sàárè tó rò pé ìyá àwọn wà nù sàárè nígbà ọba rí pé tó súnmọ́ pẹ́kípẹ́kí òun ló ti lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn nígbà ọba rí pé ẹni tó ń lọ bá ló lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn báwọn afá sọ fún wa náà sọ fún wa náà wọ́n ní ta ni ó kí lọ jẹ́ ọmọ bí wọ́n ṣe ń wẹ̀kú àfáà náà lọ bá kọ́ bọ́ wẹ̀kú rẹ ní ọmọ wo bàbá rẹ ní òwò ìyá rẹ nínú ẹ tó súnmọ́ jù tó yẹ kó wẹ̀kú wọn lọ́mọ ló yẹ kó wẹ̀ òkú kí ọkọ wẹ̀ òkú ìyàwó rẹ tó bá jẹ́ pọ́lọ́ ní kó rí bẹ́ẹ̀ kí ìyàwó wẹ̀ òkú ọkọ kọ́ mọ wẹ̀ òkú àwọn òbí torí pé yóò lè pàṣírí wọn mọ́ àìmọye àwọn tẹ̀ ń lọ bá pé wàá wẹ̀kú bá a sí lè bá a sí ẹmọ tó ti ṣẹlẹ̀ ẹmọ tó ti ṣe ara sí àwọn àfáà náà ẹ lè ṣe léyìn náà fún wa kódà kẹ́ ẹ máa cháàjì wa kò sí tó burú ń bẹ̀ kẹ́ ẹ máa cháàjì wa ká máa sanwó fún yín kò sí tó burú ń bẹ̀ abẹ́ wa ti pọ̀ jù náà tí àwọn èpò fi wá wọnú àlìkámọ̀ tó báyìí tí wọ́n fẹ́ bà wọ́n tó dáa jẹ́ pátápátá àwọn àfáà gidi ń bẹ lórílẹ̀ fa àwọn tẹ́bi ò ní pa débi ìjẹkújẹ àwọn tí òtútù ò ní mú débi ìwọ̀kuwọ̀ aṣọ àwọn tí wọn ò ní ranjú máa fẹ́ ayé débi pé wọ́n bà ọ̀run wọn jẹ́ wọ́n ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n á ti wá ṣe báyìí
ọkọ̀ tó pàjá àjàlá ó ti pòókò àjàlá mọ́lá wọn lọ́kọ̀ wò lájà pàtà bẹ̀rù ọlọ́kọ̀ àjàlá ni báwọn àfáwọn náà bá sì wọn bá ń bára wọn sòdodo ọ̀rọ̀ láàrin ara wọn ẹ̀já jìnnà sílé ẹ̀já jìnnà sí tọ̀hún ẹ̀já jìnnà sílé yóò dìjà ni ọ̀rọ̀ burúkú ni táàbò orí social media wọ́n gbé social media láti mọ yàkàyàkà ara wa táwọn sọ burúkú síra wa ẹ káàbọ̀ ọ̀rọ̀ àwọn àfáàní